Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Orúkọ tèmi ni Báyọ̀ Fákóredé, lọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Fákọ́s. Mo jẹ́ production manager, then actor àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ láti jẹ́ production manager lórí iṣẹ́ tí ó dá wuyewuye sílẹ̀ láàrin Prince Jimmy Akande Roland àti Usman Babatunde Okele. Ẹ̀yin tèmi, production manager movie tí ó fa wàhálà lẹ́rìn Jimmy Roland àti Okele, production manager ọ̀hún ló ti jáde báyìí láti wá address bí gbogbo ọ̀rọ̀ náà bí ó ṣe rí láti bẹ̀rẹ̀ títí dé ìparí. Ẹ̀yin tèmi, ẹ fi ara balẹ̀ kí ẹ wo fọ́nrán yìí, ẹ wo láti bẹ̀rẹ̀ títí dé ìparí torí wípé arákùnrin yìí ó tú oríṣiríṣi àṣírí nínú fọ́nrán yìí. Ẹ jẹ́ ká wo ìtókù. Kí ni iṣẹ́ tó dá wàhálà sílẹ̀ tó ń dá wàhálà sílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí? Sugar Daddy ní àkọlé iṣẹ́ yẹn. So ọ̀rọ̀ tí fẹ́ mú wá, mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ dáadáa. Ẹ jọ̀ọ́, ó lè gùn díẹ̀, ẹ bá mi gbọ́. Ní April 24 ni a ya iṣẹ́ tá à ń sọ yìí to 26 April. Mr. Okele wọ́n wà lórí set pẹ̀lú wa, Anikianu, Abibalagbe, Tóyìn Aláùsá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ìgbà tí Jimmy Akande Roland aka Sugar Daddy tí wọ́n bá Okele sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tó máa kópa nínú iṣẹ́ yẹn nínú Sugar Daddy, gẹ́gẹ́ bí àwọn actors wa, wọ́n bá wọn sọ̀rọ̀, wọ́n láwọn fẹ́ ṣiṣẹ́ pé 2 days ní làwọn fẹ́ gbà lọ́wọ́ wọn. Okele dé accept pẹ̀lú wọn láti bá wọn ṣiṣẹ́. Wọ́n dẹ̀ jọ agree sórí 200,000 naira. Wọ́n send owó yẹn sí wọn. Bí wọ́n ṣe ń bá wọn sọ̀rọ̀, wọ́n carry me along as production manager lórí iṣẹ́ yẹn. Mo ti bá Okele sọ̀rọ̀, wọ́n máa fún mi report bẹ́ẹ̀ yẹn. Mo ti bá Anike sọ̀rọ̀, mo ti bá everybody wọn sọ̀rọ̀. Bó ṣe ń sanwó everybody náà ń gbé mi débẹ̀ pé mo ti sanwó wọn. Wọ́n dẹ̀ ṣe ń sọ fún mi, mò ń chat everybody wọn up. Okele, mo sọ fún wọn, èmi ni PM tó wà lórí iṣẹ́ báyìí. A dẹ̀ sọ̀rọ̀, mo lẹ date fún wọn, mo send every details, ó fi dé costume tí wọ́n need, mo send ẹ̀ sí wọn. Mo dẹ̀ fún wọn ní call time 9 AM ni mo fún wọn pé kán ti wà lórí set pẹ̀lú mi. Gbogbo àwọn crew, iṣẹ́ kù oṣù kan ni producer ti send owó sí mi. Wọ́n ti send gbogbo owó crew. Mo ti sọ sí platform pé any crew tó bá ní ìdówó ẹ̀sìn kó sọ, a dẹ̀ sanwó everybody. So ẹni tó bá lè jáde pé òun ti gba owó kó wá sọ̀rọ̀. Producer ò jẹ́ any fucking body lówó. A sanwó everybody. Iṣẹ́ kù oṣù kan láti sanwó fún everybody. So wọn ò jẹ́ anybody lówó. A dẹ̀ tún gba hotel sílẹ̀ pé ẹjọ́ wa máa dé láti Okola ó lè rẹ everybody lọ́rùn kí iṣẹ́ má bàa di pé iṣẹ́ ń break àbí iṣẹ́ ń fa difficulties kankan. A fẹ́ ṣe ìlè sense way tó jẹ́ pé máa rọ̀ wá lọ́rùn. So producer try, wọ́n gba hotel 4 rooms náà gbà ní location Okola tó jẹ́ pé gba àwọn crew ti dé, ẹni tó bá fẹ́ dé síbẹ̀ á dé síbẹ̀. Màá play voice note kan nínú iṣẹ́ ẹ máa lè gbọ́ ìgbà tí mo bá Okele sọ̀rọ̀. So ẹ̀yin ni mo fẹ́ yà ní ọ̀la o. Ní day 1 ẹ tètè dé 9 AM ní kẹ́ ti dé. Iṣẹ́ mi ń kọjá 9 AM. A máa rò ní time ta sọ. Gbogbo adẹ̀ ti jí dé base láti 7 o'clock. Because gbogbo ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn actors wa máa rò pé day 1 ó máa ń wọlé. No, ẹ jẹ́ ká máa yọ tíkì yẹn kúrò. Ẹ jẹ́ ká máa yọ kúrò nínú sense wa pé day 1 máa ń wọlé. Kò sí kan tó jẹ́ pé day 1 máa ń wọlé. Mo ní láti máa pe ìbúlẹ̀ dé, mo ti pè wọ́n láti 7 o'clock, mo ti message wọn. Kọ́ lè bọ̀ pé mi gbọ́mọ̀ nǹkan tí mo ṣe. Iṣẹ́ mi mo ní láti jí wọn. Sir, mo ti expect yín o, 9 o'clock yín o, kò gbọdọ̀ kọjá 9 o'clock o. Wọ́n dẹ̀ láwọn tí ń bá wọn wà lọ́nà. Mo pè wọ́n títí ló di 10 o'clock ní rí wọn. Mo pe director, kí la lè ṣe o? Bóyá nǹkan báyìí la lè ṣe, àtẹ̀yìn ya bọ́tà lè máa ya lọ. Gbogbo sense mi, gbogbo ìrọ̀ ọkàn mi ni pé wọ́n máa dé ó pẹ́ tán tí mi ti rí wọn 10 o'clock yẹn, ó pẹ́ tán 11 o'clock wọ́n máa dé. Ìgbà tó di 11 o'clock tí mi rí wọn tí mo pè wọ́n, tó wọ́n ti ẹ̀gbẹ́ kọ́ mọ́ láwọn time yẹn, a ní láti change. Schedule wa for that day, a lọ yà nǹkan mi, totally a focus lórí nǹkan tá à ń yà lọ. Àmì tó kò yẹ ká ti yà lọ́jọ́ yẹn, a lọ ń yà. So bàtọ́ máa fi dé wọn bá wa lẹ́nu iṣẹ́, àwọn náà rí pé iṣẹ́ yẹn ń lọ back to back. Wọ́n dẹ̀ ṣe ni mo lọ welcome wọn, mo kí wọn, mo lọ bá director. Okele ti dé o. Director ní okay, tó bá rí bẹ́ẹ̀ kí n lọ bá wọn kan change.
ó yá ẹ bá mi change aṣọ kí sáré ṣiṣẹ́ lórí mi bá wọn bínú, kò sẹ́ni tó bínú sí wọn. Wọ́n dé ní 1:17, kò sẹ́ni tó bínú, ìyẹn ní day 1. Àdẹ̀yà kan tá lè yà fún wọn lọ́jọ́ yẹn. So day 1 náà là ní kí Àníkẹ́ máa dé. Àníkẹ́ dẹ̀ ní 3 hours pẹ̀lú wa. So ìgbà tá Àníkẹ́ máa fi dé, mo ti fún Àníkẹ́ ní 1 o'clock tẹ́lẹ̀. Ní ká Àníkẹ́ dé ní 1 o'clock. Ìgbà tí mo rí pé àwọn ò lè wọ́n dé ní call time yẹn mọ́, mo ní láti pe Àníkẹ́ pé ká Àníkẹ́ ṣe hold on díẹ̀. Pé tó bá di mo change time, Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ láti lè change time yẹn pẹ̀lú Àníkẹ́. Àníkẹ́ dẹ̀ accept pẹ̀lú mi. Ní ká Àníkẹ́ dé ní 2 o'clock. Ìgbà tó máa fi Àníkẹ́ máa fi dé ní 2 o'clock. Ẹni tó yẹ pé kò ní time. Ọlá àjọṣepọ̀ tó wà láàrin àwọn àti producer la fi rí Àníkẹ́ lò. Àníkẹ́ ti occupy ní gbogbo time yẹn. So ìgbà tá Àníkẹ́ dé, a ní láti lọ máa yà ẹni tó ní 3 hours pẹ̀lú wa, a ní láti lọ dá Àníkẹ́ lò. Ká iṣẹ́ pẹ̀lú Àníkẹ́. Bàtà parí iṣẹ́ Àníkẹ́ tán, a fẹ́ padà sórí Òkèlè. Ìgbà tá máa fi ní kí n lọ pé Òkèlè, mo rí mọ́tò wọn tán park sí mọ́. Wọ́n ní láti máa sọ pé wọ́n ti lọ. So bá tí máa fi pè wọ́n ní ṣe mo ti pe hòtẹ́ẹ̀ sílẹ̀ fáwọn ọmọ ní ní ìtẹ́mọ́kọ́ ní mi tó dìbò mọ̀kọ́ ti fẹ́ sọmọ́ àwọn sókàn ọ̀fíìsì pé kí ni gbogbo ilé ní láti pe hòtẹ́ẹ̀ pé kọ́ fún wọn ní rúùmù wọn. And hòtẹ́ẹ̀ ta gbà òun ṣe pé hòtẹ́ẹ̀ kékeré, hòtẹ́ẹ̀ tó wà òkè ni. Then the best room nínú hòtẹ́ẹ̀ yẹn la fún wọn. The same room tó sùn náà ni the same room tó sùn. Méjì room yẹn la gbà. Room yẹn ló wọ́n ju ibẹ̀ tó dẹ̀ wà òkè. Torí hòtẹ́ẹ̀ yẹn gbogbo fún hòtẹ́ẹ̀ yẹn gbogbo room fún ló wà òkè. The best room la fókèlè. Tó bá tí máa padà gbọ́, wọ́n ní wọ́n sun hòtẹ́ẹ̀ ta fún wọn. Wọ́n ti kan bínú kúrò ní hòtẹ́ẹ̀ yẹn. Àwa àṣìṣe nǹkan tó kó wa sínú àti ìbọn nínú ẹ̀ yẹn ní day 1 yẹn because iṣẹ́ yẹn dàrú lọ́jọ́ yẹn. Mo ṣáà ní láti pè wọ́n. Mo bẹ̀ wọ́n pé ẹ má bínú sà, ẹ má bínú. Mi ìfẹ́ mọ̀ nǹkan tó jẹ́ kẹ́ bínú kúrò lóòtẹ́ẹ̀. Later ni mo gbọ́ pé wọ́n ní jẹ́ yẹn kan stop lórí iná òkè kúrò lóòtẹ́ẹ̀ yẹn. Wọ́n sáré fẹ́ da epo sínú generator wọn. Wọ́n fi bínú lọ. Mo ní láti bẹ̀ wọ́n pé kó má bínú pé a máa yanjú everything. Ìjọba producer dẹ̀ pè wọ́n. Producer náà bẹ̀ wọ́n pé kó má bínú. Wọ́n dẹ̀ láti jẹ́ pé producer pa àwọn máa gbowó ibi táwọn lọ sùn. Producer ní kò sí problem. Producer ní kò sí wàhálà kan fáwọn máa fún wọn. Mo dẹ̀ pè wọ́n sà ẹ má bínú àná. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ni mo fẹ́ yà láàárọ̀ yìí ẹ tètè bá mi ó yẹ kí n ti rí ìgbà. Mo pè wọ́n ní something to 9. Wọ́n láwọn ti ń bọ̀ wọ́n lójú ń rọ̀ lọ́wọ́. Ìyẹn ní tó 9 wọn kí ni ìfẹ́ ṣe bá. Ó yẹ ká ti máa yà wọn ní day 2 nìyẹn, ó yẹ ká ti máa yà wọn lọ. So kò pẹ́ Lábíbù dé. And that very day ní last Saturday ní Lagos State tó jẹ́ pé torí mi láti ṣiṣẹ́ tí à ń sọ nípa èyí. Lagos State kò sí movement lọ́jọ́ yẹn. Habib Alade kọ́tà tí mo fún ó kúrò nínú Magodo bí ó ṣe kò sí movement and ó tún meet up. Ṣẹ́ni tó wá tí ó kò tẹ̀ ó pé bẹ́ẹ̀ environmental wà tó risk ara ẹ̀ wá sórí set pé kó má bàa ní call time ẹ̀. Ṣé irú ẹni yẹn tí tó tún wá dé ètò ní wọ́n lọ ẹni yẹn ẹni tí kò jẹ́ ní duty hours náà lọ pẹ̀lú wa. Màtí Habib dé ní láti lọ máa ṣiṣẹ́ Habib. Àwọn náà ṣe Òkèlè gan ṣẹ̀ dé ni wọ́n ṣe dé náà mo sáré lọ interior tó àwọn nǹkan tó jẹ́ pé ó lè dílé ti àwọn náà asáré lọ yà ìgbà tó dé ní wọ́n dé ní after 12 ní second day ní day 2 inú tó fi yẹn ṣe àtúnṣáré lọ yà àwọn nílé tó jẹ́ pé a mọ̀ pé yẹn máa take time tá a ṣe máa tọ́nà ṣe gbogbo ẹ̀ àti set kan tó dé asáré lọ yà wọ́n bá ṣe yà wọ́n tán mo dẹ̀ lọ bá wọn sáà afẹ́sáré ya Habib tó di 3 hours lónìí àtẹ̀lọ́ ya Habib ìgbà tó máa fi parí pẹ̀lú Habib gan a ṣe wà ní nǹkan bíi something to 4 wọ́n ti lọ set ilé Òkèlè torí gbogbo sínú Òkèlè tó kù ó sì kú 9 scene 12 scene sí Òkèlè sublead ní Òkèlè lọ play wọ́n ṣe ya 3 scene pẹ̀lú wọn ni which is I ní 9 scene pẹ̀lú wọn ṣe understand gbogbo 9 scene tó wá kù yẹn ojú kan náà ni lẹ́yìn kọ́kọ́ máa change aṣọ gbogbo tó máa fi ya 9 scene gbọ́dọ̀ máa lo 3 hours lórí ẹ̀ kò ṣe pa fẹ́ waste time ní ẹ̀yin lẹ da time wa rú ẹ̀yin lẹ da iṣẹ́ yẹn ẹ̀yin lẹ destabilize kò iṣẹ́ yẹn tó ẹ pé kò ṣe pé àwọn tó fara balẹ̀ ni àbẹ̀ni tí ṣe òye ó tó